mo kúnlẹ̀ mo pàkún mọ́ àfojúdi kò sí lọ́rọ̀ mi níbikíbi tí ẹ bá ti wù mí lónìí àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ tàyà tọmọ tẹ̀bí tará. Eléyìí ni iṣẹ́ tùràrí tí a fi ń lé ẹ̀mí kẹ́mí kúrò lára àbí kúrò nínú ilé wa. Ẹlòmíì kan gbélé ni tẹ́lílé tí à ń gbà táwọn rẹ́ǹtì lé nígbà míì ẹ jẹ́ ká máa bèrè sí ká tó gba ilé àwọn tàbá tí kọ́lé tá a ṣe ń rẹ́ǹtì lé ni ẹ ká máa bèrè lórí ilé tá a bá fẹ́ gbà kó tó di pé a gbà lé ńgbà míì. Ṣé nígbà míì àwọn láńlọ́ọ̀dù pàápàá jùlọ lẹ́kọ̀ọ́ wọ́n máa ń rí nǹkan sínú ilé ńgbà míì tá a máa ń ṣe foundation lọ́wọ́ ó jẹ́ pé gbogbo wa sì kí àwọn tó bá gbé nínú ilé yẹn yóò máa jẹ́ tiwọn ni. Ní tí mo sọ yìí tó ilé kan bẹ ó ṣẹlẹ̀ dáadáa tí mo fojú rí ni èèyàn mi yẹn mo fẹ́ gbalẹ̀ mo wá sọ fún pé ilé yìí ò dáa ó wálé mi síbi ó lóun fẹ́ bẹ̀ ilẹ̀ ló like ilé burúkú ni ilé yìí kódà ó ṣẹ̀ṣẹ̀ kẹ́ni tí ó ṣẹlẹ̀ sí kó máa gbọ́ mi báyìí ẹni tó ṣẹlẹ̀ sí kó máa gbọ́ mi báyìí ẹni yẹn wá gbalé yìí kò lóṣù méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbé mọ́tò wọnú ilé yẹn wọ́n padà tọrọ jẹ ni obìnrin ló ní ilé yẹn wọ́n padà tọrọ jẹ ni. Lọ́jọ́ kan ẹni tí mo ń sọ yìí ó jẹ́ bricklayer ó ṣeéṣe kó máa gbọ́ mi báyìí ó gba ilé yẹn ó wá jí ó máa sọ pé nǹkan máa ń wọ́ lórí sílì níṣẹ́ ni mo sọ fún ẹ pé ilé burúkú ló tó fẹ́ gbà ọ̀dẹ̀ ló fáìn ó láìkẹ́ ọjọ́ kan wá jí láàárọ̀ kùtùkùtù ní ìdájí nǹkan bíi 5 ó fẹ́ lọ tọ̀ ní bedroom ẹni bó ṣe ní kò ń sílẹ̀kùn bedroom báyìí àlùjànnú ń fún ní ìgbájú ni mo fi ọba tó dá mi mo fi búra àlùjànnú ẹni tí mo sọ yìí ó wálẹ̀ ó ga gàngàrà ó balẹ̀ ó dákú kó tó jí ó tó ìṣẹ́jú 5 sí 10 kó tó jí gbà tí ó fi jí ẹ mọ̀ pé ìgbájú àlùjànnú yàtọ̀ sí ìgbájú àwọn èèyàn gbogbo ojú ẹ̀yà báyìí mo fi ọba tó dá mi mo fi búra. Wọ́n ti wá rú àwọn nǹkan báyìí àwọn nǹkan tá a lè ṣe òun náà ní ilé yìí kódà ilé tá a ń gbé gan àlùjànnú lè wà ń bẹ̀ tí ó kó sínú ilé tá a ní mọ̀ tí wọ́n da ilé yẹn láàmú. Wọ́n ti wá rú àwọn ìpèníjà báyìí nǹkan tí a máa ṣe òun náà ní ilé yìí. Bá mi lọ wá àlùbọ́sà oníṣu àlùbọ́sà tó tóbi àti èèpo ọ̀bọ̀ àti ewé afẹ́lóru tí a mọ̀ sí ewé àjíòbálé òun lẹ́ ń wò yìí àti aláǹgbá akọ aláǹgbá yìí tútù ni o a wá gún papọ̀ mọ́ gbogbo àwọn èròjà yìí ṣáà ti gún ẹ bá mi gún èpo ọ̀bọ̀ mọ́ o ẹ má gbàgbé o lè èpo ọ̀bọ̀ nínú o ṣáà ti gún pẹ̀lú kinní kan tí a mọ̀ sí ìmí ọjọ́ náà ni wọ́n ń pè ní ìmí oòrùn yẹ́lò báyìí ni àwọn olóyìnbó ń pè ní sọ́fọ̀ bá mi gún mọ́ ṣe ti gún mọ́ ẹni wá nífẹ̀ẹ́ sí àwọn àgbo ọlọ́lọ́kùn òjọ̀kan a ní wọn àgbo ìsétọ̀ ni ẹni tí ò fi tọ̀tọ̀ ẹni tó ń tọ̀ sírésíré a ní ọṣẹ ìṣẹ́gun ọ̀tá ọṣẹ àgbélépọ̀tá ọṣẹ ìyọ́nú ó wà nílẹ̀ ẹ wo ọṣẹ yìí tẹ́wọ̀n lọ́wọ́ mi yìí ẹni tó bá nífẹ̀ẹ́ sí fúnra ọṣẹ ìtọ́ta bá pọ̀ lápọ̀jù la máa ń lò ó tọ́ta ò bá pọ̀ a kì í lò ó ọṣẹ yìí ọṣẹ àgbélépọ̀tá tó dájú ni fúnra ọṣẹ yìí ni ó pa ìdìyẹ fún ẹni pẹ́jẹ́ wà lára ẹ̀ fúnra ọṣẹ yìí ni ó pa ìdìyẹ fúnra yóò mú ẹ̀jẹ̀ adìyẹ yẹn gbẹ ẹni tó bá nífẹ̀ẹ́ sí ọṣẹ àgbélépọ̀tá tó dájú ó wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. níbikíbi tí a bá ti máa wò mí lónìí àna Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀ ojú tí ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o ẹ dákun mo bẹ̀ yín ẹ máa share program yìí kó lè kan àwọn tí wọ́n nídìí àwọn nǹkan yìí lára ìwọ olóògùn tó ń di oògùn súnsúnsún tó fáwọn tó nídìí ẹ̀ ọjọ́ mẹ́rin la fẹ́ lò láyé táwọn di oògùn súnsúnsún bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí ti gbé àwọn àṣírí yìí lọ bẹ́ẹ̀ ló jẹ́ káwa jáde ká máa fi kan yí pamọ́ kó lè máa wúlò fún àwọn tó bá ń bọ̀ àtàwa tí a sì wà báyìí fún ọjọ́ iwájú òun náà ni gbogbo tá à ń ṣe yìí káwọn ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ pé a ní ewé àti ìgbùsẹ̀ ó ń bẹ ó sì ń dáhùn àwọn báyìí wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀ ẹ jẹ́ ká wá gún gbogbo ẹ̀ papọ̀ ẹ bá mi wá oògùn náà tó pọ́n dáadáa alẹ́ láwọn fi tùràrí yìí nínú ilé wa a lè gbé sí sitting room wa bá rí i pé bóyá ẹ̀mí kẹ́mí àbí iṣẹ́ wa ò lọ déédéé ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká ṣe kò ná wa lówó púpọ̀ ìlú náà ta láǹgbá pọ̀ káàkiri èpo ọ̀bọ̀ ewé afẹ́lóru ó tàn àtàlùbọ́sà oníṣu
ẹ ká gún ká sá sí abẹ́ bògì ẹ má sá sínú òòrùn o abẹ́ bògì ilé wa là á sá sí tí ó fi gbẹ so ti gbẹ ẹ wá wá ògùn náà tó pọn dáadáa á máa bu tùràrí sínú ògùn náà ni ó dájú o àmì Elédùmarè dájú jùlọ téèyàn bá ní agbára àbí èèyàn alágbára kan wà nínú ilé wa tó ń fi agbára dà wá láàmú tájọ ń gbélé òun yóò filẹ̀ yẹn lẹ̀ tí ò bá filẹ̀ yóò kú fọnáfọ̀sùn ó dájú púpọ̀ àmì Elédùmarè dájú jùlọ ẹ má jẹ́ ká fi ṣeré o ẹ sàbólògùn tí ní kẹsà ó lè rí bó ṣe yẹ kó rí ẹ lè fẹ́ pè mí ẹ pè mí sórí nọ́mbà 08039336675 tàbí 08053133142 kẹ́bà lè máa gbádùn wa nígbà ṣe ń gbádùn wa lọ ẹ dákun a ní ìdìnnà lọ́wọ́ yín bóyá ìta fi ń sọ̀rọ̀ tí ó mọ ọ̀rọ̀ wọn fi lọ sókè ẹ bá lè ṣe fún wa ó sì jẹ́ pé ẹ̀rọ alágbèéká ọ̀nà lè fún wa ẹ fi ránṣẹ́ yìí lọ́wọ́ mo mọ̀ pé kò tó nǹkan kan lọ́wọ́ ẹ̀yin fáǹsì mi àná ọlọ́ọ̀bá kò ní fi wá sílẹ̀ a ní ìdìnnà lọ́wọ́ lórí ètò yìí ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn wá lọ́wọ́ tẹ́ ẹ fún wa lẹ́bùn owó airtime card data ẹ ṣé o àpò sásámùrà kì í gbẹ ẹ ní wá owó tì láṣẹ Èdùmàrè orúkọ mi yí padà èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Azeez Abolade ọmọ Arámidé tí gbogbo ayé mọ̀ sí àgùntàn sí ewì láàyè ọmọ ẹranko dáná rú ire o ó di wọ̀ bí ọjọ́rọ̀.